Ìdí tí a ṣe fagilé ayẹyẹ àyájọ́ ọdún òmìnira orílẹ̀-èdè Nàìjíríà. Gomina Adeleke. Kò ní sí ayẹyẹ àyájọ́ ọdún òmìnira orílẹ̀-èdè Nàìjíríà tó máa ń wáyé lọ́jọ́ kìíní oṣù kẹwàá lọ́dọọdún ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́dún yìí. Gómìnà Adémọ́lá Adeleke ló kéde fífagilé àyájọ́ náà, eléyìí tó yẹ kó wáyé lọ́jọ́ Sunday ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún yìí. Nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ fún gómìnà Malam Ọláwálé Rasheed fi síta ló ti sọ pé ṣe ni kí àwọn ará ìlú lo ọjọ́ náà láti gbàdúrà fún àlàáfíà àti ìṣeré orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bó ṣe wí, ìnira tí àwọn ará ìlú ń dojúkọ báyìí pọ̀ ju kí ẹnikẹ́ni máa pariwo ayẹyẹ òmìnira lọ. Nítorí náà, ọjọ́ náà gbọ́dọ̀ wà fún àdúrà pé kí Ọlọ́run fúnra rẹ̀ dá sí ọ̀rọ̀ ilẹ̀ wa. Ó sọ síwájú pé ẹ jẹ́ ká lo àsìkò ayẹyẹ àyájọ́ ọjọ́ òmìnira yìí láti fi wá ojú Ọlọ́run. Nǹkan nira púpọ̀ fún àwọn èèyàn wa lásìkò yìí, àsìkò àròjinlẹ̀, kí a sì gbàdúrà pé kí Ọlọ́run gbàkóso ìṣèjọba wa yìí. Mo kí àwọn èèyàn mi ní ìpínlẹ̀ Ọ̀ṣun, mo sì kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ fún ayẹyẹ náà. Àdúrà àti ìsìpẹ̀lẹ̀ a máa fi ṣe ayẹyẹ ti ọdún yìí ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Oyèdòyìn ló ń jábọ̀ fún Etí Ọba TV.